Ìyá Ẹ̀ta apá kejì sinimá tó kọ́mọ̀mọ̀ tó ń show lórí Bimpe TV lórí YouTube. Ṣé gbogbo wa kúkú rántí ibi tí apá kìíní parí sí o? Níbi tí Mide yẹn ẹ̀gbọ́n ọkọ Ìyá Ẹ̀ta tó ti lọ béèrè lọ́wọ́ rẹ̀ pé òun fún lóṣù kan péré láti fi ní oyún tóun gan ò sì mọ̀ wípé òun ti wà nínú oyún lásìkò gbogbo ìgbà náà tí Mide tó fi fìbínú jáde kúrò nílé wọn tí inú Lateef Adedimeji wá dùn nígbà tán fún un ní ìròyìn ayọ̀ yẹn wípé ó ti lóyún o. Látìgbà tó ti lóyún ni ìyàwó Ìyá Ẹ̀ta ló ti lóyún sọ́wọ́ ni ò ṣiṣẹ́ ilé mọ́. Wọ́n dáná fún ọkọ ẹ̀ náà la dáná fún lóhùn oúnjẹ. A crave fún oúnjẹ míì tó bá yá ó lè ní ilá lóhùn oúnjẹ o tó bá tún yá tún ní kán lọ wá ẹ̀fọ́ fún òun. Bẹ́ẹ̀ bó ṣe ń da ọkọ ẹ̀ ríboríbo nìyẹn débi wípé àbúrò ọkọ gan wá notice wípé bọ̀dá òun ló ń dáná tó ń jẹ fún òun àti ìyàwó ẹ̀ nínú ilé. Bó ṣe ń gé ẹja àrọ̀ bẹ́ẹ̀ ló ń gé àlùbọ́sà tó ń fi gbogbo ara dáná. Ló ní bọ̀dá mi kò rí báyìí kò dá báyìí. Níbẹ̀ náà lọkọ ẹ̀ ti ní kó gbé dání o. Níbi lọ́jọ́ kan ló tún jáde tán lọ ra fruit. Níbẹ̀ ni ìyàwó sọ pé òun bú òun jẹ ní Lateef bá ní wọ́n ń dáná níbẹ̀ yẹn eatery márùn-ún tá bá ti tán máa lọ ra oúnjẹ. Ó ní rárá o, oúnjẹ tí ìyá yẹn ń jẹ, ìyá eléso yẹn tó ń jẹ lọ́wọ́ ni mo fẹ́ jẹ. Lateef bá ní oúnjẹ tí ìyàwó ní ìyá gbé wá láti ilé ṣé mọ́ bó ṣe sè é ni. Ó ní bẹ́ẹ̀ ni o, òun tóun fẹ́ gangan ni. Ẹnu ìyá ọkọ ó ní assignment ńlá rè. Kò ṣe méní kò ṣe méjì. Ó gba ọ̀dọ̀ ìyá oní fruit lọ. Ló sọ fún ìyá pé ìyá ẹ dákun o, ìyàwó mi ń crave fún oúnjẹ tẹ́ ń jẹ o. Ìyá bá ní òun náà abiyamọ lòun náà bá ń gbé ọmọ yìí, bá ń gbé oúnjẹ fún un. Nígbà tán délé, ìyàwó bá tún ní òun ò jẹ o. Oúnjẹ tó ìyá fún òun yẹn òun ò crave fún mọ́. Ó ní kọ́kọ́ òun ṣẹ̀ṣẹ̀ wọnú kitchen kó lọ dáná. Níbẹ̀ lọkọ tún ti sọ pé irú ìranù rádaràda o tún leléyìí tó tún gbé dání. Ṣé o lóyún lọ́wọ́ ni? Bó ló ṣe máa rán mi ṣe ládùúgbò ohun tó ṣe? Wọ́n ti jọ sùn sórí ibùsùn kan náà ló tún jí ọkọ ẹ̀ dìde ló ní kó fún òun láàyè kí ó lọ sùn sí pálọ̀. Òun nìkan lòun fẹ́ dá lọ nínú yàrá. Ọkọ bá gbà ṣe sẹ́ lẹ́nu o. Ló bá lọ, ó jọ́sìn sísàlẹ̀. Ó lọ bá àbúrò ẹ̀ wọ́n jọ wo tẹlifíṣàn. Nígbà tó ti yá ó tún pè wá sókè. Ó ní máa bọ̀ wá sùn sẹ́gbẹ̀ẹ́ mi níbí báyìí. Èwo gan ló ń ṣe Ìyá Ẹ̀ta? Ṣé bó ṣe máa ń ṣe aláboyún rèé ni? Bẹ́ẹ̀ náà lọkọ ń béèrè tó ní ìwọ arábìnrin ìdààmú rẹ ti wá pọ̀jù fún mi báyìí. Irú ò ní ti ṣe léyìí sí. Ó tún ní kí Lateef má sùn sórí bẹ́ẹ̀dì ilẹ̀ńlẹ̀ ni kó lọ sùn sí. Arákùnrin yẹn tún wá wò pé nínú ilé tí mo fọwọ́ ara mi kọ́, lórí ibùsùn tí mo fọwọ́ ara mi rà, ó tún ní má sùn tiẹ̀ mo gbọ́. Ó sùn sílẹ̀. Ìgbà tó dàárọ̀ ọjọ́ kejì bẹ́ẹ̀ làǹtí ẹ̀ tí ì pè tóun náà ti ń sọ wípé àǹtí mi ẹ ṣáà fún mi ní sùúrù. Lateef bá ní ṣóṣù kan tó fún ṣé ó ti pé ó ti kọjá o, ṣé ó ti lóyún àbí ò lóyún? Tí ò bá lóyún, já tètè wá ìyàwó mi fún. Kí wá ló ṣẹlẹ̀? Ṣé wọ́n fún ní ìyàwó mi ni? Ṣé ó lé ìyàwó ẹ̀ jáde ni? Ṣé oyún tí ìyàwó ẹ̀ ní gan-an ṣé oyún gidi ni oyún tòótọ́ ni? Ṣé òun gan-an bàbá Ẹ̀ta ṣé òun gan-an ló lo àwọn oyún ọ̀hún? Ẹ máa bá a kálọ lórí apá kejì Ìyá Ẹ̀ta tó ń show lórí Bimpe TV. Ẹ lọ wò ó kẹ́ wo bó ṣe.